Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdún bí ṣe dáadáa là bá lé lọ́wọ́ yìí. Ẹ jẹ́ á máa jó, ẹ jẹ́ á máa yọ̀ nítorí pé Elédùmarè ó ti ṣe ohun ọ̀tun. Ǹjẹ́ ẹ ti gbọ́? In fact, a ti ń pariwo ìwọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní máa gbàdúrà fún General Christopher Musa. Tètè bẹ̀rẹ̀ o. Bẹ́ẹ̀ ni, tètè bẹ̀rẹ̀ lákòókò tó wà yìí nítorí wípé àwọn agbésùnmọ̀mí wọ́n kàn ń ṣe lásán ni o. Lọ́wọ́ ta ṣe ń bá yín sọ̀rọ̀ yìí pẹ̀lú bí Attorney General of Federation tó jáde ìyẹn Fágbèmí láìpẹ́ yìí tó ní pé gbogbo lemọ́lemọ́ táwọn èèyàn ń pariwo pé agbésùnmọ̀mí wà Nàìjíríà pé kò tó gbogbo tí wọ́n ń pariwo. Dó àwọn èèyàn gbé ṣépè, wọ́n ti gbé yẹn ṣépè. Kò ṣe bẹ́ẹ̀ mò ń lọ o. Lọ́wọ́ tí mo ní pé ẹ máa gbàdúrà fún Christopher Musa, tèmi yé mi. Àwọn ọ̀tá fẹ́ mú bàbá yẹn wálẹ̀ ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run jù wọ́n lọ. Látàrí bí gbogbo ẹ ṣe ń lọ, Christopher Musa ó ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́. In fact, ṣé máa pè ní breaking news ni àbí ìròyìn ní yàjó. Christopher Musa jáde ó pariwo síta pé bẹ́ẹ̀ ni ṣe rí àwọn agbésùnmọ̀mí yẹn àti kán wọn léegun, àti ṣẹ́ wọn mọ́lẹ̀, pé gbogbo gàlégàlé wọn yẹn pé ká kàn fún wọn bí ọ̀sẹ̀ kan mọ́ àsìkò tá a wà yìí pé àní gbóhùn agbésùnmọ̀mí mọ́. Ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì èmi náà o. Ara nǹkan tá à ń sọ nìyẹn, ara nǹkan tá a fẹ́ nìyẹn. Níbi táwọn kan ti ń jáde tán ní pé kò sí insecurity, pé kò le tó yẹn, ibẹ̀ làwọn kan ti jáde ń sìn tán ní pé ibi tó le dé ṣùgbọ́n àwọn make sure pé àwọn kọ́ wọn ní egun. Ara nǹkan tá à ń sọ rèé. Oòduà Nation ní ọ̀nà àbáyọ. Eléyìí fi hàn pé gbogbo ariwo tá à ń pa gbogbo ariwo tá à ń pa látijọ́ yìí pé ẹ gbọ́ orílẹ̀-èdè wa fún wa kólúkálukú máa lọ́nlọ ẹ̀. Ariwo yẹn wọ́n ń gbọ́ o. Lẹ́yìn tí àwọn àjọ Amẹ́ríkà tí wọ́n wọlé tán, kò tiẹ̀ nídìí ká ṣáà máa sọ anything mọ́. Lẹ́yìn tí àwọn àjọ Amẹ́ríkà tí wọ́n wọlé tán tí wọ́n fún bàbá Tinubu tán fún ní wòtòwòtò pé wo ọ̀gbẹ́ni kó tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí o, bí bẹ́ẹ̀ kọ́ òun ni bàbá Tinubu wá wò pé ta ló lè ṣiṣẹ́ yìí, ta ló tún lè ṣiṣẹ́ yìí because ó tẹ̀ ti sú bàbá yẹn náà. Bàbá yẹn náà ti gbìyànjú ara rẹ̀. Ó ní ta ló lè ṣiṣẹ́ yìí. Ibẹ̀ ni bàbá Tinubu ti lọ mú Christopher Musa, wọ́n dá padà. Ìyẹn former Chief of Defence Staff. Ó dá padà pé ọ̀gbẹ́ni a ti gbọ́rò yẹn pé ó fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ó láwọn kankan tí wọ́n mú ẹ mọ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ yìí a máa fi ẹ́ jẹ Minister of Defence. Mo fẹ́ rí idán tó fẹ́ pa. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí, Christopher Musa ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Christopher Musa ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́ yìí. Ó ní ẹ wò ó ṣe tí gbogbo àwọn agbésùnmọ̀mí tí wọ́n máa ní ẹ lọ mú 100 million wá yẹn, ẹ lọ mú 50 million wá yẹn, owó tán mọ̀ pé ẹ lè rí san pé kò ní sí gbogbo yẹn mọ́. Nítorí pé lọ́wọ́ yìí òun ti dá àwọn èèyàn wọnú igbó. Gbogbo náà la mọ̀ pé wọ́n ṣe sójà ìsọ́lé ṣe sójà ní o. Òun ni ọ̀rọ̀ Defence Minister Musa tá à ń sọ̀rọ̀ yìí. Now ó jáde ó ní pé ṣe tí gbogbo àwọn agbésùnmọ̀mí tẹ́ ń rí yẹn, ọ̀rọ̀ wọn ti di ọ̀rọ̀ àná. Àti kan ìgà wọn. Ó shock everybody. Ó ní àti kan ìgà wọn. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí àwọn agbésùnmọ̀mí gbogbo wọn ti ń sá kúrò nínú igbó díẹ̀díẹ̀. Àwọn kan yìí wà tán stubborn, àwọn yẹn yìí ṣorí kunkun ṣùgbọ́n ó ní pé ọ̀sẹ̀ kan lòun fún wọn, just 1 week, pé Nàìjíríà ẹ rí yàtọ̀. Bàbá ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Àdúrà tá à ń gbà nìyẹn. Gbogbo ọmọ Yorùbá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún Christopher Musa. Pé ọwọ́ ayé ò ní bá ẹ o, ọwọ́ ayé ò ní bá ẹ. Àwa tá à ń pariwo wípé ẹ pín orílẹ̀-èdè yìí tí wá yé wa nítorí wípé àwọn arábí tẹ̀ ń rí tí wọ́n nìkan ni wọ́n ń jà fún. Bẹ́ẹ̀ ni àwọn kan ti ń sọ pé ààrẹ orílẹ̀-èdè yẹn bàbá Tinubu, pé bàbá Tinubu gan ti wò pé pé báwo ni a ṣe fẹ́ ṣe. Dó àwọn agbésùnmọ̀mí tán ti ń parọ́ pé December pé àwọn fẹ́ máa attack àwọn Christian. Wọ́n tẹ̀ sọ débi wípé
tó bá gbé ráìsì ẹ dání lọ́jọ́ yẹn kó o máa wo ẹ̀yìn ẹ ní o pé because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀lú ráìsì àtẹ̀dìẹ lọ́wọ́ ni wọ́n máa fi bẹ́ jáde nínú ilé nílùú tó lọ́ba tó níjòyè. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́ gbogbo eléyìí pé àwọn ará bí yìí ó dàbí pé ara yín ò fẹ́ balẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohùn wa. Lọ́wọ́ yìí Minister of Defence ni ó jáde, ìyẹn General Christopher Musa, ó ní he says that the operation capacity of a terrorist group, bandits and then other criminal elements is significantly degraded across multiple theatres. Ṣé ń gbọ́? Wọ́n ti degrade wọn, wọ́n ti gbé wọn wálẹ̀, wọn ò tiẹ̀ wá níyì mọ́ báwọn pé bọ́n ṣe wà yìí lásán o pé wọn ò lè dúró mọ́. Ó dẹ̀ ni pé I'm giving just 1 week. After 1 week you people are going to see our work. And then gbogbo náà láti ríṣẹ́ tí Minister of Defence ti bẹ̀rẹ̀ sí ní ṣe. Ọlọ́run á túbọ̀ máa fún ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé in fact Ọlọ́run á túbọ̀ máa fún ẹ ṣe o. Àdúrà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbà rèé fún Christopher Musa because bí gbogbo ẹ ṣe ń lọ yìí kán máa pa àwọn èèyàn ní ìpakúpa. In fact kan tó tẹ̀ tó wá funny jù ni pé owó tó ń béèrè fún àwọn owó tí wọ́n máa rí pé ní lè rí san. Àwọn bíi kékeré lọ mú 100 million wá. Ẹ wo teacher tán mú yẹn tán so ẹni mọ́lẹ̀ tó ní kán òun ò fẹ́ kú 100 million ni pé káwọn ọmọ Nàìjíríà help wọn. Níbo làwọn èèyàn ṣe fẹ́ rí adúrú owó bẹ́ẹ̀ yẹn? Owó tí ẹ ṣiṣẹ́ fún nítorí wípé ẹ ń wò pé nothing dey happen. Ẹ wá lọ ń kó àwọn family yín wá láti ìlú míì. Ẹ wá pé business wà Nàìjíríà yẹn o, lucrative business ni, ìwọ ṣáà ti darapọ̀ mọ́ wa. Wọ́n máa gbébọn fún ẹ tí wàá ní pé ká lọ máa jí àwọn èèyàn gbé kó dẹ̀ ti ready àti sunú gbó wà ní millions. Àwọn wo ni wọ́n ń jí gbé? Àwọn èèyàn ni o, kò ń ṣe rán. Ìwọ tó bá rówó san wọ́n á pa ẹni náà dànù. Àwọn kan tiẹ̀ wà pé pẹ̀lú pé wọ́n tún san owó yẹn wọ́n á tún pa wọ́n dànù. Ṣèbí lára àwọn ọmọ ẹgbẹ́ àwọn olóṣèlú kan ni wọ́n mú pẹ̀lú pé ẹni ẹ san 15 million wọ́n pa náà ni. So níbo la wá ń lọ? Irú ìlú wo lélẹ̀? Irú ìlú wo la ti wá pàdé ara wa yìí? Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Ìdí tá fi ń pariwo rẹ̀ pé ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò níbikíbi tẹ́ ẹ bá wà ẹ máa pariwo Olóyè Sunday Igboho àti Professor Banji Akintoye. Àwọn nìkan ni representative wa, àwọn tá a mọ̀ nìyẹn. Nítorí pé a ti ń gba wuyewuye pé àwọn ọ̀tá àwọn ọmọ Yorùbá tó yẹ pé àwọn ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n ti ń jáde báyìí. Wọ́n ti fẹ́ máa pàdé àpòpọ̀ nítorí owó tí wọ́n gbé fún wọn, táṣẹ́rẹ́ tán fún wọn, wọ́n ṣe tán àti pa gbogbo ọmọ Yorùbá lẹ́nu mọ́, ṣùgbọ́n Elédùmarè ó jù wọ́n lọ. Bẹ́ẹ̀ ni ká máa kan sára sí Christopher Musa eléyìí ní yàjóyàjó ni ó breaking news lélẹ̀. Ó ti ní pé ẹ wo ọ̀sẹ̀ kan ní kẹ́ fún mi. Ọ̀sẹ̀ kan ni pé lọ́wọ́ yìí a ti kan ìga àwọn agbésùnmọ̀mí. Ṣùgbọ́n àwọn èèyàn yìí wò pé ṣáyìí lè máa travel ṣá. Ìyẹn ni èmi ò wá mọ̀. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà nǹkan táwa mọ̀ ni pé Elédùmarè ó ti ṣe ohun ọ̀tun. Àníri jù báyìí lọ. Oòduà nation ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe. Lọ́wọ́ yìí àníri jù báyìí lọ èèyàn wa lórí eléyìí. A ó máa bẹ́ o ọ̀bẹ níbẹ̀ ṣo àtẹ́lẹsẹ̀ àbẹ̀nà o. Ẹni tó bá lámábọ̀ láàní dé bá kélédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.